wa ma kunna sariqin ó gbà ní mo máa wí bẹ́ẹ̀ tí mo bá ní àkànṣe ọ̀rọ̀ báyìí máa sọ pé àwa ò wá sáyé àbí sínú Islam àbí sórí dáwà láti wá balẹ̀ jẹ́ àwa yìí sì ṣe blogger a sí láti gbọ́rọ̀ ẹnìkan káwá dó láti fèsì fún àwa ò sí fún yẹn dáwà láwà fún àmọ́ ọjọ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ tó bá ti ní ṣe tó fi tako ọ̀nà àwọn ẹni Ọlọ́run àájáde sí ìjọ náà àádẹ́ ṣàlàyé fún afá Sh.Qamarudeen Yunus ni mo rí kílípù ẹ̀ tó sọ pé Tijaniyyah tó bá kú sórí Tijaniyyah tí ò túbá kò ní wà lìjánà kí wá ní rísì tó mú àwọn ní rísì ní pé Tijaniyyah ń pe gbogbo nǹkan lọ́lọ́ ma'adallah ọkọ̀ wá sọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run fi afá Sh.Qamarudeen Yunus kọ́lọ́run bá fi mọ̀nà torí kò sí lójú ọ̀nà kọ́lọ́run fi mọ̀nà wa min al-ajaibi ujibun man huwa ja'ilun fi halihi huwa as-sa'idu am ash-shaq ọjọ́ wọ́n ló sọ bẹ́ẹ̀ ó ní nínú ẹ̀mà ó ní jọ lójú tẹ́nìyàn jọ lójú man huwa ja'ilun fi halihi tó pẹ́ láì mọ̀ká níbi ìṣesí ẹ̀ huwa as-sa'idu am ash-shaq olórí rẹ̀ ní ó jẹ́ ní àbó lórí ibú kò mọ̀ inú ẹ̀mà ló wà ó Sh.Qamarudeen Yunus ò tí parí ayé ẹ̀ gbogbo tí ń ṣe ipò tí ìmọ̀ bóyá Ọlọ́run gbà bí ó gbà kò lè dájọ́ lórí ẹnìkan ọ̀rọ̀ nípa pé Tijaniyyah ń sọ pé kìíní kan kò sí wà láyé tá a lè ṣe mi ò wá fàlàyé yẹn ṣùgbọ́n ẹ já mi ẹ sì dákẹ́ gbogbo yín ni mo kó papọ̀ lórí ìmọ̀ sọ pé Tijaniyyah báyìí ẹ lọ já mi lórí ẹ sì lọ dákẹ́ lórí ẹ ṣe dáwà yín láì ní pé Tijaniyyah èyí tó kan ìbí nù gbogbo ń tẹ́ bá pèpè sí tó bá ṣe déédéé ní tó yé mi sí tí mo sì nígbà pẹ̀lú Ọlọ́run sí máa lọ bẹ̀ tí bá rí pé ń tẹ́ ń pèpè sí ò ṣe déédéé tó Ọlọ́run kò ṣe déédéé tànábì nínú ọbẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ tẹ̀ wá nímọ̀lẹ́ ẹni tí ò kọ́ mi nígbàgbọ́ kò lè sọ mí di kèfèrí ẹni tí ò dáná tí ò lálìjẹ́nà ò lè sọ mí sí kankan nù méjèèjì àlàyé tí ń ṣe yìí mò ń ṣe nítorí ọ̀rọ̀ Imam Ghazali ìbá ti sọ̀rọ̀ rárá àmọ́ àfọ́ àgbà Imam Ghazali rahimahullah ó ní law sakata ahlul haqqi li ahlil batil zanna ahlul batil annahum ala haqqi ìbára yìí ni mo tẹ̀lé Imam Ghazali sọ pé tí àwọn tó lódodo lọ́wọ́ bá dákẹ́ nítorí àwọn tí ń sọ̀rọ̀ bàjẹ́ ẹni tí ń ṣe bàjẹ́ ó rò kórí òdodo ló wà wàláwùlà àdáàlì tí ìbá sọ lábẹ́ kí ní sọ nǹkankan torí mo ti mọ̀ pé okùn dájọ́ okùn ẹ̀san kò sí lọ́wọ́ yín kò sí lé sí lọ́wọ́ ẹni gangan ọwọ́ Ọlọ́run ló wà gbogbo tíra tẹ lọ kó bọ́ta ẹ lọ kó ẹgbẹ̀rún tíra bọ́ta ìyẹn ò ní nǹkankan ṣe ẹ̀dá ọmọnìyàn ló kọ́ èmi náà láwọn tíra tí máa kó bọ́ta o tí mo ṣe tá àti kó bọ́ta báyìí tí ń jẹ́ kó yé ayé wípé ṣé títí Tijaniyyah ṣe ni pé ó sọ pé fóònù Ọlọ́run ògiri Ọlọ́run Tijaniyyah sọ bẹ́ẹ̀ tí wọ́n sọ nù gbogbo tí ń jẹ́ Ahlus-Sunnah wal Jamā'ah pátá àwọn lápàáyà látòkè délẹ̀ apààyàn ni wọ́n níbo ni Boko Haram ti dìde Yusuf Shekau Ahlus-Sunnah wal Jamā'ah ni ẹlọ́wọ́ yẹ ní tí wọ́n ṣe lọ́gbọ́ tẹ́ni tí ń pààyàn ò bá wọná ẹni tí ń ṣe la ilaha illallah oní òníwà ìjẹ́nà káàgbé síta èyí lọ sọ ìtàn bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ya nínú Ahlus-Sunnah wal Jamā'ah máa sọ ìtàn bí Sálàfí ṣe bẹ̀rẹ̀ àtàwọn ọ̀gá Sálàfí níwà sọ́tàn gbogbo àwọn tí ń ṣe Sùnní káàkiri gbogbo àgbáyé àwọn aládàlú àwọn sì lápàáyàn mùmínì ni wọ́n wá ń pa o wọn ò pa kèfèrí o mùmínì ni wọ́n ń pa o ẹni tí wọ́n ń palẹ̀ ni tí wọ́n bá mọ́sálásí o gbogbo àwọn ìtẹ́ni tó sọ̀rọ̀ iná apààyàn làwọn náà o nítorí báyìí a nítorí àwọn àlàyé tó pọ̀ mo fẹ́ lé ìsálámà ni mo fi kanlẹ̀kùn wọlé ẹ̀yin ìyá wa ẹ lọ jáwọ́ níbi ìmọ̀ bú Tijaniyyah àbí ìmọ̀ kàfàrà wọn ẹ lọ jáwọ́ mo tún sọ lẹ́ẹ̀kẹta ẹ lọ jáwọ́ tẹ́ ẹ bá lọ jáwọ́ máa sọ tí ń jésù ní fáyé
kò ní kankan ṣe kò lẹ́sìn kankan nú kò sí bẹ̀rù Ọlọ́run kankan lábẹ́ rẹ̀. máa wá ṣàlàyé fáyé àwọn bàbá wa bí wọ́n ṣe ń sin lọ́hùn àti bí wọ́n ṣe ń pèpè fún tọ́lọ́hùn àti Tijaniyyah àdálé lórí. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.